LMS bàbá àbí kí SSBB so èmi ò fẹ́ dárúkọ rẹ̀ láti mọ̀ fún ọ ní publicity àbí láti máa jẹ́ ká àwọn èèyàn máa gbọ́ pé à ń dárúkọ rẹ̀ láti ẹnu ara wa but ó máa ń sọ pé ẹ jẹ́ ká pàdé. o fẹ́ bá àwọn àgbà fà sí ìdílé. àwọn máa ń rí ẹrí rí pé àìsẹgbẹ́ rẹ̀ táwọn ọjọ́ máa ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ àwọn tó ń bọ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn tí wọ́n ń bọ̀ sọ̀rọ̀ gan wọ́n tún lè ṣe ń tà lè ṣe tàwa wò ni máa bọ̀ ṣe bí à ń bọ̀ ìjà ní ẹ̀rọ̀fọ̀ àwa London báyìí. London tún àrẹ nàrà báyìí. kì í dẹ̀ ṣe ti jà òkú mọ̀ pé London kò ṣeé ṣe nuisance kò ṣeé dá ní nuisance kalẹ̀ ẹni tó bá dán wò nílẹ̀ wọn ni wàláhà serious tó bá láìkẹ̀ láti kẹ́kẹ́ pàdé àní ń bíbà lọ́wọ́ kájọ ìrírà báyìí. wọ́n ní mú kankan dáadé àní fóònù dáadé àjọ gbé ṣé àtẹ́gbẹ̀rẹ̀ báyìí. àjọ jókòó kámẹ́rà ó rọrùn fún wa láti gbé ká pàdé dáadáa London. àáfàá tó ní kí n wá pàdé òun ní London òun lélẹ́yìí. a tó bí bàbá Sheikh Yusuf àgbà àáfàá làwọn náà. àáfàá ńláńlá Abubakar bàbá tó tún bẹ́ẹ̀ Bakari náà àáfàá ni bàbá tó bẹ́ẹ̀ Bakari náà àáfàá ni wọ́n lọ bí ìran bíi méje Sudan láti wá. Sudan láti wá bó ṣe wà yìí ilé ìyá mi àgbàjì ni ilé bàbá mi àgbàjì ni ilé ìyàwó mi àgbàjì ni. King Dr. Saheed Òṣùpá kọrin kan wọ́n ní ibo ni ìpàdé ọlọ́jà pẹ̀lú Tasínwín báwo ló ṣe fẹ́ jẹ́ ọmọ Sudan nìyí ọmọ kóòtù òjíire lèmi gbogbo àwọn nǹkan tá a jẹ́ ń sọ àwọn ọmọ kóòtù òjíire là ń bá wí àwọn ọmọ Yorùbá là ń bá wí a bá àwọn fọ́rínà wí a bá àwọn ọmọ Sudan àwọn ọmọ Sokoto àwọn ọmọ Zamfara àwọn ọmọ Mali a ò bá wọn wí àwọn tó jẹ́ ògidì ọmọ ọkọ ohun la fi ń ṣàlàyé fún ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ kóòtù òjíire wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni tẹ́ ẹ bá wo àáfàá tó ń sọ̀rọ̀ yìí Sudan ni wọ́n ti wá àmọ́ wọ́n ń sọ èdè Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yín tí wọ́n ń sọ èdè Yorùbá Sudan Mali Sokoto Zamfara ni gbogbo wọn ti wá nǹkan tí wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam ṣe ni pé kí wọ́n fi ẹ̀sìn Islam kí wọ́n fi kó wa lẹ́rú fún ìdí èyí tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ àáfàá online ni ẹ ti lè bá wa sọ̀rọ̀ torí wípé fọ́rínà nìyí tẹ́ bá wò online àwọn ọmọ lárúbáwá gan máa ń join wa nígbà míì wọ́n máa bá wa sọ̀rọ̀ àádẹ́ máa bá sọ̀rọ̀ pé òkè Muhammadu ọmọ lárúbáwá ó ṣe báyìí ṣé nǹkan yìí ṣó dáa a máa bí ọmọ lárúbáwá wọn ò dẹ̀ kí ń parọ́ so tẹ́yìn náà bá fẹ́ bá wa sọ̀rọ̀ torí pé fọ́rínà ní ẹ̀yin náà lè pàdé wa ní online àáfàá tó wá láti Sudan yìí ẹ lọ wo bí Sudan ṣe rí lẹ́yìn ẹ̀sìn Islam ti babẹ̀ jẹ́ àáfàá yìí wá ní kí n yọjú ìyá Ọlọ́ṣun tẹ́ ẹ lọ bá ṣèpàdé lánàá lẹ́yìn ìpàdé tẹ́ ẹ bá ìyá Ọlọ́ṣun ṣe bí níṣe lẹ lọ ju iná sílé ìyá Ọlọ́ṣun ẹ tún wá ní kèmí náà wá ọmọ ọba lèmi ọmọ ẹrú lẹ́yìn náà so nǹkan tá a dẹ̀ ń sọ àwọn ọmọ ọba là ń bá wí àwọn ọmọ kóòtù òjíire là ń bá wí pé ẹ̀sìn Islam wọ́n gbé e wá kí wọ́n fi kó wa lẹ́rú ni wọ́n gbé e wá kí wọ́n fi yí àyànmọ́ wa padà ni wọ́n fẹ́ fi marginalize wa pẹ̀lú àwọn fọ́rínà yìí àwọn atọ̀húnrìn wa yìí àájọ máa jẹ́ orúkọ kan náà àájọ máa sọ èdè kan náà ẹ̀yin á máa rí wọn bí ara wa nǹkan tó dẹ̀ fẹ́ fi ẹ̀sìn yìí ṣe ni pé kí wọ́n fi kó wa lẹ́rú kò sí bí ọmọ Yorùbá bó ṣe lè kéwú tó ẹrú ló máa jẹ́ ní abẹ́ àwọn tó wá láti Sudan àwọn Zamfara Sokoto Mali torí wípé ẹ̀sìn yẹn àwọn ló mú wá sí ilẹ̀ kóòtù òjíire ẹrú lẹ máa ṣe lábẹ́ wọn ẹ má gbàgbé kò sí bá a ṣe fẹ́ sọ àwọn tó wá láti Sudan Mali Zamfara yìí wọn ò lè fi Islam lẹ̀ wọn ò dẹ̀ ní sọ òdodo fún yín nípa Islam la fi sọ wípé ẹ lọ máa ka àwọn òwe yìí fúnra ara yín àṣà àti ìṣe àwọn ọmọ lárúbáwá òun ni Islam ẹ̀sìn àwọn Fúlàní ni àwa ọmọ kóòtù òjíire a ní àṣà àti ìṣe wa tó o bá gba Islam máa gba àṣà àti ìṣe ẹ lọ́wọ́ ẹ ó máa sọ pé orúkọ Yorùbá ò dáa kó máa jórúkọ lárúbáwá èdè Yorùbá ò dáa kó máa sọ èdè lárúbáwá ìmúra Yorùbá ò dáa kó máa múra bíi lárúbáwá Ọlọ́run Lódùmarè ò gbọ́dọ̀ pé kó máa pe Allah ṣìgìdì ilẹ̀ lárúbáwá ṣìgìdì ilẹ̀ lárúbáwá tàdé ń sọ yìí èrè lásán ni déètì àwọn Arab ni àwa náà ní àwọn deities wa Ògún Ṣàngó Ọbàtálá wọ́n máa wá gba gbogbo àwọn deities wa yìí wọ́n máa gbà á lọ́wọ́ wa wọ́n wá gbé Arab deity lé wa lọ́wọ́ kò dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ bá Arab deity sọ̀rọ̀ èdè Arabic nìkan lè fi bá a sọ̀rọ̀ torí pé àwọn Arab ló ní èèyàn ọmọ kóòtù òjíire ẹ jí ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe
àwọn àfàtẹ́rì wọn ò ní sọ òdodo fún yín. Ohunkóhun tẹ́ ẹ bá ti gbọ́ látẹnu wa ẹ lọ kà fún ara yín, ẹ má lọ bá àfà. Tẹ́ ẹ bá lọ bá àfà wọn máa parọ́ fún yín, wọ́n lè máa ní ìgbà ogun ni. Ẹ wá bi wọ́n pé ogun yẹn kí ló fa ogun yẹn? Ìdí tí Muhammadu fi ń bá wọn ja ogun ni wípé ó ń bá wọn jà kí wọ́n lè di mùsùlùmí. Ó ń pa wọ́n wípé kí wọ́n ṣe ẹ̀sìn Islam, wípé Allah ti pa òun láṣẹ kóun máa pààyàn títí tí ogun máa fi sọ pé la ilaha illallah, pé kò sí ṣìgìdì kankan àyàfi ṣìgìdì Allah. Ìtumọ̀ ogun nìyẹn, ìtumọ̀ jihad nìyẹn. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ má sùn, ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe ńlé yín ní kẹ́ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. Irọ́ ni yóò kọ́ báyìí mẹ́rìndínlógún ni 16 náà ni ẹ̀pẹ̀ yóò wà kọ́ báyìí pé wájú ọkọ̀ ẹ̀yìn ọkọ̀ ọgbọ́ ọlọ́kàn lọ́tọ́ ọlọ́kàn ló sì àárín ọkọ̀ lẹ́nìta ọ̀run ni yóò ní ìbálẹ̀ ọ̀gẹ̀rẹ̀ yóò lọ fọkọ̀ yẹrí kèé ló jígà ọkọ̀ nìkan lẹ̀ fún yẹrí ibi táwọn ọkọ̀ yóò ti bẹ̀ tọ́rọ̀ ni wọ́n wà ní àárín ọkọ̀ lẹ́nìta ọ̀run ni wọ́n wà ní mẹ́sì pẹ̀lú mẹ́sì pẹ̀lú mọ́fọ̀ lòlò sọ̀n tó bá ti rí ní kò wí fọ́ lọ́fọ́ ọmọlójú yóò rí náà ètò ọ̀bọ̀sọ́ lójú gbàgbà ìwò sọ́mọ́ pátá ọ̀dà sí lójú àbúrọ̀fọ́ lójú ọmọ ìtẹ̀lé ni o wọ́n wá dá wáyì ẹni kọ́ aburú ẹmẹ́sà burú ni ẹtù wí ìṣẹ́gbẹ́kọ̀ Yamani ìkẹ́nà ọ̀sán àrẹ tó tóbi ó ní bá aláǹkù ṣára ó ní mọ́ kọ́ aburú láàrín ṣọ́rẹ̀ kẹsẹ̀ pé mọ́fẹ́ mẹ́sà burú mọ́fẹ́ mẹ́ sọ́ra mi nínú aburú mọ́lọ́wí aláàrín ṣára ẹni tí ọ̀bá dá burú bọ̀ kọ́ ní ìṣúlù ṣàrù aburú lè sétò ìlú aburú wọ́n wà kò sí ọmọlọ́wọ́ ilé tí ó da ọ́nì lógún ẹ̀kẹ́ náà wú ara tí ó máa wá sọ̀rọ̀ fún ọ rárá yóò kó báyìí yóò dá wú ara yóò wà máa kì í alódìrí èdè pápá ọkọ̀ máwọ̀ bọ́ fẹ́ kọ́lákọ́lá bọ́ fẹ́ gbé nìpẹ̀lú alódìfá bọ́bẹ̀ tó kúlẹ̀ ọkọ̀ tó ní láàrin lọ rèé jí bọ́ bọ́ sí ń sọ̀rọ̀ yẹn yóò máa wù ọ́ tí ń sọ̀rọ̀ bá jọ mẹ́tì ẹ̀ ò ní chíńjì ara yóò ní wèrè yóò tì mú yóò kókó fọ́ yóò tó dá wú ara alọ́wọ̀ rí rèé ọ̀wọ̀ ìwọ̀n lẹ́lẹ́ àríbàbà lójú àlá sẹ́mi ń sọ àbúrẹ́gbà nínú ọkùnrin mo fẹ́ fọ́ lẹ́yìn mo fẹ́ pẹ̀sẹ̀ ẹ̀ka tẹ́nìkan ṣe fún mi yóò wọ̀ ẹnìkan kò sì kà fún ara rẹ̀ ní change yóò tó kókó fún yóò tó dáwàrà alẹ́jì èdè gbogbo ògbé nìkan lórí bábọ́jú ó dé ìtàlẹ̀ àbàtà pọ́lọ̀ kan yí àwọn bíbí èdè wọ́n bọ́lú wọ́n bọ́lú ṣàtún ti kó orí rẹ̀ ó ní ká fún igbó ti lé tí wọ́n kù fòkè òkè ti lẹ́sẹ̀ alọ́pọ̀ tí mẹ́lẹ̀ kan ló fẹ́ dìde ọlọ́pọ̀ kan tí mẹ́lẹ̀ lọ fẹ́ dìde ara rẹ̀ yàtọ̀ yóò ní wọ́n ní kí ní pàwọ́ láyà ó ní àbábẹ́ ṣe wọ́n ní bẹ́ẹ̀ mọ́ bá bẹ́ẹ̀. ṣẹ́ni gbogbo nǹkan tí Gáà yìí sọ látòkè délẹ̀ irọ́ ni màá dẹ̀ clear àwọn kankan tí agbára mi bá ká ti bá lè clear wọ́n máa clear fún wa so mo mọ̀ pé àwọn tó ń jẹ́ babaláwo wọ́n sì máa padà sọ̀rọ̀ àwọn tó ń mọ nǹkan yẹn tí wọ́n ní ṣàbòsí wọ́n sì máa sọ nǹkan tó wà nídìí ẹ̀ fún gbogbo yẹn ṣùgbọ́n níbàámu sí bí mi ṣe mọ̀ níwọ̀nba so I will tell you experience mi nípa Ifá ṣe wá rí nǹkan tó ti wá pa mí lẹ́nu kí n tó máa lọ òun ni pé tẹ bá notice ìgbà tí Gáà yìí tó fẹ́ ka ọ̀rọ̀ kan tó fẹ́ mú ọ̀rọ̀ Usamatul Yamani wá ẹ wo bára ẹ ṣe yá. Usamatul Yamani ìkànnà ọ̀sàbẹ́ tó tóbi ó ní tá àlámùtù ṣára ó ní mọ̀ kọ́ aburú láàrín ṣọ́rẹ̀ kẹsẹ̀ pé mo fẹ́ máa ṣàbúrú mo fẹ́ máa ṣọ́ra mi nínú aburú mọ́láwí àlámì ṣára ẹni tí ọba dáburú bọ̀ kọ́ ní ìṣíbù ṣàrù aburú lè ṣe tí ò ní mọ̀ pa aburú. ẹ wo bí inú ẹ ṣe dùn bí ìgbà tó jẹ́ sí pé wọ́n fún ní visa lọ sí ìlú òyìnbó nígbà tó fẹ́ ka ọ̀rọ̀ yẹn ẹ wo ṣe wà proud of that thing tó ń kà gbà tó di pé ó fẹ́ ka lágbára yẹn tó di pé ó fẹ́ ara àwọn tí wọ́n ń bá wí náà nìyẹn wípé ohun tí wọ́n ò kí ń wù wọ́n o tẹni ẹlẹ́ni ló yá wọn lára adífá fún ọ̀dẹ̀rẹ̀ tí ṣalábàárín ẹja ọmọ wa tó ti sọnù sẹ́sìn Ifá dákun fa wọn wálé kọ́ má ṣe kú sóko ẹrú o Ifá dákun fa wọn wálé àwọn tó ń bá wí náà nílé ẹ̀rọ̀sán ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ìgbà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ experience Ifá dídá òun ni ìgbà tí mo bí ọmọ mi Àjíkẹ́ Ìfẹ́ èyí tó ṣaláìsí yẹn àwọn babaláwo wá lọ́jọ́ keje wọ́n dẹ̀ ṣe àwọn nǹkan tó necessary so wọ́n dẹ̀ dáfá so wọ́n dẹ̀ ka àwọn nǹkan tí Ifá sọ fún wa so because this guy ó sọ̀rọ̀ nígbà tí ó ti gbé ojú kan ní Ifá ní iṣẹ́ oníṣòro kìíní kan mọ́tò ẹjọ́ náà lánàá kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n tó tún dá oṣùgbú lánàá kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n tó tún dá irọ́ lásán ni kò sí nǹkan kò sí babaláwo tó ń ṣe gbogbo yẹn tèmi ti experience o mi ò experience bàbá mo láwọn èèyàn tẹ́sí wọ́n ti dáfá fún mi through online àríra sójú face to face tí wọ́n dáfá fún mi bí ok nǹkan báyìí lórí nǹkan báyìí bẹ́ẹ̀ kẹ́ bá mi dáfá ń pa wọ́n dẹ̀ dáfá wọ́n dẹ̀ sọ result Ifá it's just a knowledge
knowledge tó yẹ sí pé ó ti ní bọ́n ṣe ń tẹ bọ́tì yẹn, tó bá ti tẹ bọ́tì yẹn result tó bá ti gbé jáde ló máa kà fún ẹ, tó bá jẹ́ dáadáa tó bá jẹ́ aburú wọ́n tún máa bèèrè lọ́wọ́ fákínà máa ṣe tábúrú yẹn máa fi lọ ní. Ó ti yé, so àwọn èèyàn ti dábá fún mi online tẹ́ pé àríra sójú ebi kan máa wò mí pé sọ̀rọ̀ tán sọ bá mi lára mu, ṣé mo fì, ṣé mo mi àbí mi irọ́ lásán ló ń pa. So you know, ẹ̀dẹ̀ mọ̀ pé me, you know me, I no send anybody for this online, ṣe understand, ìyẹn ti mọ̀ yẹn ti pẹ́. Anything we I know I go talk am ni. Ó ti yé mi ní fún yín nígbẹ̀. Mi sọ pé kò believe nínú fáwọn mi, sọ pé kò believe nínú ìṣẹ̀ṣe, but mi sọ experience mi, tèmi gbogbo nǹkan tó sọ yẹn to me irọ́ ló ń pa. Based on my own experience. So ìwọ náà ní experience yẹn tó yàtọ̀ sí tèmi, but mo ń sọ based on my own experience. Ó ti yé. So ìgbà tá bí ọmọ wọn dáfá, Kíkẹ́ lọ́mọ ó wà nínú orúkọ ẹ̀, nínú orúkọ tí fá fún ní Kíkẹ́ lọ́mọ, Jíbó ó wà níbẹ̀. Jíbó ó wà nínú orúkọ tí fá fún. Ó ti, so kíní ẹ̀ ó ti ní bọ́n ṣe máa ń ṣe tó jẹ́ pé nǹkan tó bá ti fún wọn òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wo ọmọ mi bóyá ó fè tàbí kò fi bí ó bá lára mu àbí kò bá lára mu, gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí bó ṣe máa rìnrìn àjò ẹ̀ wọ́n ti sọ. Even ìṣẹ̀lẹ̀ tó padà ṣẹlẹ̀ Ifá ti sọ, but ìyá ò mọ̀. So àárín mi àti babaláwo ló wà because ìyá ẹ̀ mùsùlùmí ni, ẹlẹ́hà gan pàápàá, kò tí ẹ̀ bá wa jòkó níbi tá a ti ṣètò ọmọ àtọ́, kò bá wa jòkó níbi tá a ti ṣọ̀rọ̀ ọmọ rárá. So because kìíní kan kò bá Islam, you understand now, ẹlẹ́hà máa rìn, ẹlẹ́hà gidi, ẹlẹ́hà tó gbóná. Ó ti àwọn tàjọ jòkó níbi tó ti ṣe mọ́mí mi, èmi àtàwọn babaláwo àtàwọn èèyàn kọ̀ọ̀kan. So ọ̀rọ̀ yẹn àárín mi àti babaláwo nìkan ló wà. Ifá ti rí even tó fi mọ́ ìyàwó mi gangan tó padà wá lọ because ó padà kúrò nílé ọjọ́ kan mo kàn sí nílé ni kí n tó délé ó ti páàkì ẹrù ẹ̀ láì sọ fún mi, ó ti lọ, ó dàbí àlá lọ́jọ́ yẹn ni. But Ifá ti sọ náà nínú ìrìn àjò mi pé wà ń bẹ̀, even kò tó wá ṣe ẹ̀kan yẹn ní Ifá sọ, àwọn èèyàn ti sọ times without number pẹ̀lú Ifá, even after àti ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tán náà wípé nínú ìrìn àjò mi ìyàwó ṣàmà lọ ṣáà ni. Kó tó lọ Ifá ti sọ, kó tó lẹ́gbà tó wá lọ tán Ifá tún continue láti sọ náà. Ó ti yé. So nígbà yẹn, so mo ti mọ̀ pé yes ẹni, ṣùgbọ́n torí táìgbà tó fún wa pẹ̀ táìgbà tá fi ṣe ètò ọmọ yẹn àtijọ́ lájọsọ kún náà, mo ti bá sọ̀rọ̀ times without number pé ní ìdíkájà máa ṣe sí ẹni ní kó má ṣe, but ìyẹn ò ní kí mi má sọ̀rọ̀ tọ́ nípa Islam, but mi fara ní gbogbo nǹkan tó bá fẹ́ náà ni ó ṣàkílẹ̀ sí tó fi gbóyún. Mo ti kúrò ní Islam nígbà tó fi bẹ̀rẹ̀ tó fi lóyún náà, mo ti kúrò ní Islam, so tó dẹ̀ fi bímọ àjàmí ìfara kankan ní, so mo fi yẹ ṣàlàyé fún wípé we can continue like that, so ká dẹ̀ máa lò pé sí ayé wa lọ. So ó dẹ̀ èmi dẹ̀ ti believe pé a ti parí ọ̀rọ̀ ọ̀n ti tífá tó ṣòfófó wípé ìrìn àjò mi ìyàwó máa lọ ọmọ gan lẹ́gbẹ̀ tó wá bọ́ọ̀sì brain ẹ̀ nípa tọ̀rọ̀ tọmọ mi yẹn, ṣe pé Ifá tún sọ àwọn nǹkan tàtẹ̀ tó lè ṣe tó lè soften ọ̀rọ̀ yẹn díẹ̀, oye tó tún lè dàbí ọ̀nà àbáyọ àbí nǹkan kan pé okay ká máa gáìdì ọmọ yẹn báyìí, kó máa rìn báyìí, kó máa ṣe báyìí, nǹkan báyìí ni kó máa lò, kó jókòó sí báyìí, mi ìfẹ́ máa ka àwọn nǹkan wọ̀nyẹn yàtọ̀ sáwọn nǹkan tó jẹ́ bí nǹkan ètùtù àbí nǹkan bí pé ẹ ṣe ẹrúbọ àbí nǹkan yàtọ̀ sáwọn wọ̀nyẹn lẹ́gbẹ̀ẹ́ kàn jẹ́ ìrìn àjò lásán pé láti kékeré ẹ jẹ́ kó máa lo nǹkan báyìí, ẹ jẹ́ kó máa ṣe nǹkan báyìí. Wọ́n gbé sá lọ torí gbà tán gbé lọ mi sínlé, like kò síjà kò sí anything mi nǹkan sínlé ni náà, wọ́n ti plan it for days or weeks náà tí mi mọ̀ pé wọ́n fẹ́ lọ. So mo kàn délé lọ́jọ́ kan mi súnlé, mo kàn délé mo wálé láàárọ̀ ọjọ́ kejì mo bá lé tó ti gbáyàwó. So àwọn nǹkan wọ̀nyẹn wà àdíṣe because Islam ta bí mùsùlùmí làwọn, ìlànà Islam làwọn fẹ́ fi tọ́ àwọn ọmọ, so wọ́n ti gbọ́mọ lọ. So àwọn nǹkan tán sọ ẹni tí ò tiẹ̀ jókòó níbi tí a ti ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn mi kò sọ fún mi, wọn bá tí mo kàn sọ fún làwọn nǹkan tí mo mọ̀ pé ó ṣe kókó pé kó má jẹ nǹkan báyìí, òun fúnra rẹ̀ pé kó má jẹ nǹkan báyìí, pé kó má jẹ nǹkan báyìí, má jẹ nǹkan báyìí títí ti di ọdún bí báyìí. Ifá ká gbogbo ẹ̀, wọ́n gbọ́mọ sá lọ, wọ́n dẹ̀ pa òfin kankan mọ́, wọ́n ṣe anything nínú nǹkan ta lè fi help ọmọ yẹn. Ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tán mo fi gbogbo akin mo fi gbé mọ́ra ní mi ìfẹ́ lọ́kì wọn pé ẹ pa mí lọ́mọ ni, ọmọ kan dákẹ́ mo kàn jẹ́ kó lọ because if you know me physically I'm not mi ṣe yàn báyẹn, so mo kàn mi wàhálà pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ sẹ́dà ó máa ṣẹlẹ̀ sẹ́dà, so yẹ kí n lọ́kì wọn lọ́rùn ní ìfàwọn àtàwọn parent ẹ̀ náà because wọ́n jọ mọ̀ sí ní bá ṣe gbọ́mọ yẹn lọ.
àwọn náà fún ní full support tí mi mọ̀ sí, so ọmọ lọ kú dànù mọ́ wọn lọ́wọ́. Ifá ti sọ so many things wọ́n wà so special about me sọ tó àfi tí n bá sọ fún ẹ. I don't have to be saying it because àwọn àdàbí pé mo ń cast ara mi. So special, àwọn kan tó special tó ti ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ tẹ́ pé mi sọ fẹ́ nìkankan. Nínú àwọn nǹkan tó jẹ́ specific tí kìí jẹ́ pé general pé o ti ṣubú lórí ọ̀kadà àbí o ti fẹsẹ̀ kọrí, ta ní o ti fẹsẹ̀ kọrí kọ́nà kìí ṣe rú báyẹn, kìí ṣe pé o ti fẹsẹ̀ kọrí like specific. Nínú ẹ̀ jẹ́ kí sọ délé, nínú ẹ̀ òun ni pé mi ò pa this person ẹni tí ó mọ̀ mérí lẹ́ni yìí mẹ́ka ìyá fìdí pálápátá. Ifá sọ̀rọ̀ débi pé mi ìparí secondary mi lọ sí university secondary school nìkan ni mo kà. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nígbà yẹn tí mo fẹ́ rí kọjá tí mo fẹ́ bọ́ sí university, so mi ò padà bọ́ sí university secondary school yẹn ni mo ti dúró, and that's true. Mo jẹ́ fẹ́ máa ṣe tó mo fẹ́ ṣe bó tiẹ̀ jẹ́ online university kí n lọ sí. So but Ifá sọ pé I'm a very brilliant person, pé no mo brilliant gan, pé anything tí bá dẹ̀ ti ṣe tó bá jẹ́ pé nípa ìwé à ń kàwé ni à ń kakéwú ni màá good níbẹ̀ gan. Tó bá jẹ́ pé ìwé náà ni mo tí mo lọ university yẹn I would have become something so like crazy. So ṣé kò wá máa happen nípa ìkéwú yẹn náà sí, because anything tí bá ti ṣe tó bá ti jẹ mọ́ kíkà nǹkan, like kíkà nǹkan, anything tí bá jókòó tì tó jẹ́ kíkà nǹkan pé à ń gbàgbọ́ yé nǹkan logic à ń ka nǹkan, Ifá ti confirm ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ already pé màá kò sí ohun mi máa ní higher voice nínú nǹkan yẹn. So òun náà kọ́ ilé ìsìn tí mo bá sọ̀rọ̀ ìwọ náà bí aláyé babaláku bàbá ẹ̀rin mi kó sọ pé ọ̀rọ̀ tí mo sọ wrong, even tẹ bá rọjú tẹ bá sọ pé wrong rẹ̀ máa tún come out fún yín tán pé àlólòdò ní iṣẹ́. So Ifá ló dẹ̀ confirm ẹ̀ bẹ́ẹ̀. A lot of things like that, látòrí ọmọ lórí aya lórí ìgbésí ayé mi lórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la, things tí mi ò tẹ̀lé sọ online, that's my own personal experience actually. So nǹkan tó bá work fún ẹni kò ṣe, I'm not saying dandan come and go and do Ifá or something like that. So stop láti máa demonize gbogbo nǹkan wa. So it's part of this message yìí nǹkan tí mo sọ nìyẹn. Ẹ máa demonize nǹkan Yorùbá, ká ní gbé yẹ Muhammadu ló gbé Ifá yẹn ní sọ pé Ifá scam nílé ni, I'm very sure gbogbo yín sọ̀rọ̀ Usama tó lè máa ní tínú ẹ̀ dùn, ọmọ àlè Yorùbá ló máa ń ṣe báyẹn. So ó pọ̀ gan, so that's just my own contribution to the matter. Gẹ́gẹ́ bí olórin wá ṣe sọ, ohun tí wọ́n ò kí ń wọ́n ò tẹni ẹlẹ́ni ló yá wọn lára smelo gbogbo adífá fún ọ̀dẹ̀rẹ̀ tí ṣaláàbá ní ẹja, ọmọ wa tó ti sọnù sẹ́sìn Ifá dákun fà wọ́n wálé, kọ́ má ṣe kú sóko ẹrú Ifá dákun fà wọ́n wálé.